ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo tún kí wa kó àbọ̀ sí inú ètò wa tí a pè ní oore ọ̀fẹ́ fún ọjọ́ tòní. A ti ń bá àwọn ẹ̀kọ́ yìí lọ láti bí ọjọ́ mélòó sẹ́yìn. Mo sì gbàgbọ́ wípé ẹ̀ ń gbádùn Kristi ní orí ìkànnì yìí. A ó tún máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Orí ọ̀rọ̀ tá ó sì máa gbé yẹ̀wò òun ni mo pè ní ó tó gẹ́. Ó tó gẹ́. A máa kẹ́kọ̀ọ́ láti inú ìwé Ẹ́kísódù orí ìkẹsàn-án láti ẹsẹ̀ 22 dé ẹsẹ̀ 35. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni arábìnrin Olúwatóyìn Omídìran láti inú ìjọ onítẹ̀bọmi Emmanuel Odò Ọ̀nà Àpáta ní ìlú Ìbàdàn láti iléeṣẹ́ ìránṣẹ́ Seed of Life Television. Níbẹ̀ ni Ọlọ́run ti ń bá wa pàdé ní ojoojúmọ́ ní orí ètò tá a pè ní oore ọ̀fẹ́ fún ojúmọ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, orí ọ̀rọ̀ tá ó máa gbé yẹ̀wò ní ọjọ́ tòní ni mo pe àkórí rẹ̀ ní ó tó gẹ́. A sì ń kà láti inú ìwé Ẹ́kísódù orí ìkẹsàn-án. A ó kà láti ẹsẹ̀ 22 dé ẹsẹ̀ 35. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa, à ń lọ sínú ọ̀rọ̀ rẹ. A gbàdúrà wípé kí ẹ ràn ayé wa lọ́wọ́ láti lè mọ ohun tí ẹ ní fún ayé wa, kí ẹ sì fi oore ọ̀fẹ́ fún wa nínú ìrìn àjò ẹ̀mí wa tó bẹ́ẹ̀ gẹ́ tá ò fi lè mórí délé. Lórúkọ Jésù, Olúwa ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní ìgbà tí mò ń kà nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìwé Ẹ́kísódù orí ìkẹsàn-án ẹsẹ̀ 22 dé ẹsẹ̀ 35 wọ́n ni wọ́n ti máa kà. Tó kà báyìí wípé Olúwa sọ fún Mósè pé ní ọwọ́ rẹ sójú ọ̀run kí yìnyín lè bọ́ kí ó sì bo ilẹ̀ Íjíbítì àti ènìyàn àti ẹranko àti gbogbo ewéko inú ìgbẹ́. Mósè bá na ọ̀pá rẹ̀ sójú ọ̀run. Ọlọ́run sì dá àrá àti yìnyín àti iná bo ilẹ̀. Ọlọ́run sì rọ̀jò yìnyín sórí ilẹ̀ Íjíbítì. Yìnyín ń bọ́, mọ̀nàmọ́ná sì ń kọ yànrin yànrin nínú yìnyín náà. Yìnyín náà pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ kò títí sí irú rẹ̀ rí ní gbogbo ilẹ̀ Íjíbítì láti ìgbà tí Íjíbítì ti di orílẹ̀-èdè. Gbogbo ohun tí ó wà nínú oko ní gbogbo ilẹ̀ Íjíbítì ní yìnyín náà dà lulẹ̀, àti ènìyàn àti ẹranko. Ó sì wó gbogbo àwọn ohun ọ̀gbìn oko àti gbogbo igi lulẹ̀. Ẹsẹ̀ 26. Àfi ilẹ̀ Góṣẹ́nì ní ibi tí àwọn ọmọ Ísírẹ́lì gbé nìkan ní yìnyín kò dé. Fáráò bá ránṣẹ́ pé Mósè àti Árónì. Ó sọ fún wọn pé mo ti dẹ́ṣẹ̀ ní ìsinsìnyí. Olúwa jàre, èmi àti àwọn ènìyàn mi ni a jẹ̀bi. Ẹ bẹ̀ Olúwa fún mi nítorí pé yìnyín àti àrá yìí tó gẹ́. N ó sì jẹ́ kí ẹ lọ, n kò sì ní dá yín dúró mọ́. Mósè bá dá Fáráò lóhùn pé bí mo bá ti jáde kúrò nínú ìlú, n ó gbàdúrà sí Olúwa, àrá kò sì ní sán mọ́, bẹ́ẹ̀ ni yìnyín kò sì ní bọ́ mọ́, kí o lè mọ̀ pé ti Olúwa ni ilẹ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé ìwọ àti àwọn ẹmẹ̀wà rẹ kò bẹ̀rù Olúwa Ọlọ́run. Ẹsẹ̀ 31. Gbogbo ọ̀gbọ̀n àti ọkà báàlì tí ó wà ní oko ni ó ti bàjẹ́ pátápátá, nítorí pé ọkà báàlì àti ọ̀gbọ̀n náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí so ni. Ṣùgbọ́n ọkà àlìkámà àti ọkà àríyà kò bàjẹ́ nítorí wípé wọn kò tètè wù. Mósè bá kúrò lọ́dọ̀ Fáráò, ó jáde kúrò ní ìlú, ó gbàdúrà sí Olúwa. Àrá tí ń sán àti yìnyín tí ń bọ́ sì dáwọ́ dúró, òjò náà sì dá lórí ilẹ̀. Ṣùgbọ́n ní ìgbà tí Fáráò rí i pé
òjò ti dá àti pé yìnyín àti àrá ti dáwọ́ dúró. Ó tún dẹ́ṣẹ̀, ọkàn rẹ̀ sì tún le àti àwọn ẹmẹ̀wà rẹ̀. Ẹsẹ̀ 35 tí wọ́n ti dánu dúró, ọkàn rẹ̀ sì tún le, kò sì jẹ́ kí àwọn ọmọ Ísírẹ́lì lọ gẹ́gẹ́ bí Olúwa ti sọ láti ẹnu Mósè. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, bí orí ọ̀rọ̀ tí à ń kíyèsí náà ni pé ó tó gẹ́. A ti gbé ìránṣẹ́ tá a pè ní Mósè dìde fún àwọn ọmọ Ísírẹ́lì. Ó sì ti ń fi iṣẹ́ rẹ̀, ó ti ń fi iṣẹ́ Ọlọ́run, ó ti fi ń jẹ́ fún ọba Fáráò. Ṣùgbọ́n ọba Fáráò ó sì lé ọkàn síbẹ̀. Bíbélì tí ẹ fi ìdí rẹ̀ múlẹ̀ wípé fúnra ara Ọlọ́run ló lé ní ọkàn. Ní ibi tí a kà yìí, a rí pé ọba Fáráò, Ọlọ́run tún ń fi àwọn iṣẹ́ ìyanu gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ wípé òun ó fi ara òun hàn ọba Fáráò ní Ọlọ́run Yahweh. Ọlọ́run ti ń fi àwọn iṣẹ́ agbára ó ti fi hàn ní ilẹ̀ Íjíbítì. Èyí tó jẹ́ wípé ní ìgbà tí Ọlọ́run bá ti fi àwọn iṣẹ́ agbára yìí tó bá ti fi hàn, tí Fáráò tó ti jẹ́wọ́ Ọlọ́run ní ìjẹ́wọ́ ti ètè èyí tí ò dé inú, yóò tún padà ní kíkó àwọn ọmọ Ísírẹ́lì ní ìkólé, ní iṣẹ́ líle, yóò tún máa fi iṣẹ́ líle yóò tún máa fi lé wọn lọ́wọ́. Ọlọ́run ti fi àwọn oríṣiríṣi ìyanu ó ti fi hàn ní ilẹ̀ Íjíbítì. Nǹkan àkọ́kọ́ tí Ọlọ́run ṣe ni wípé ó sọ omi, ó sọ di ẹ̀jẹ̀. Nǹkan kejì ni wípé iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe ni wípé ọ̀pọ̀lọ́ ó bo ilẹ̀. Iṣẹ́ ìyanu ẹlẹ́ẹ̀kẹta ni iná orí ó bọ́ sílẹ̀. Iṣẹ́ ìyanu ẹlẹ́ẹ̀kẹrin òun ni eṣinṣin pọ̀ ní ilẹ̀. Iṣẹ́ ìyanu ẹlẹ́ẹ̀karùn-ún òun ni ikú àwọn ẹrin ọ̀sìn nípasẹ̀ àjàkálẹ̀ àrùn. Iṣẹ́ ìyanu ẹlẹ́ẹ̀kẹfà òun ni èyí tí à ń kíyèsí ní ọjọ́ tòní. Ẹsẹ̀ ibi tí a kà yẹn ní ẹsẹ̀ 23, Bíbélì sọ wípé Mósè bá ní ọ̀pá rẹ̀ sí ojú ọ̀run, Ọlọ́run sì dá àrá àti yìnyín àti iná bo ilẹ̀. Ọlọ́run sì rọ̀jò yìnyín sórí ilẹ̀ Íjíbítì. Mo wò ó wípé yìnyín jẹ́ ohun tí ó máa ń tutù, iná sì jẹ́ ohun èyí tó máa ń jò. Mo ṣàkíyèsí wípé bí iná bá ń jò, omi la máa fi ń pa á. Ṣùgbọ́n Ọlọ́run ṣetán láti fi ìyanu bí òun ti jẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run Yahweh, ó ṣetán láti fi hàn Fáráò. Ìdí nìyí tí iṣẹ́ ìyanu èyí tí Fáráò àti tí ilẹ̀ Íjíbítì tí ò ní ìrírí rẹ̀ rí tí Ọlọ́run fi hàn. Bíbélì sọ pé àrá ń sán ní kíkan, mọ̀nàmọ́ná sì ń kọ yànrin, bẹ́ẹ̀ sì ni iná sì ń jò, yìnyín pápá ó sì ń bọ́ sílẹ̀. Àwọn ìṣẹ̀lẹ̀ agbára, ìṣẹ̀lẹ̀ ìyanu mẹ́ta ló farahàn. Èyí ló mú kí ọba Fáráò kó wò ó wípé àwọn ìṣẹ̀lẹ̀ agbára yìí kò ṣẹlẹ̀ rí ní ilẹ̀ Íjíbítì. Ṣùgbọ́n Ọlọ́run ṣe iṣẹ́ ìyanu kan èyí tá a rí níbẹ̀. Bíbélì sọ wípé kìkì Góṣẹ́nì níbi tí àwọn ọmọ Ísírẹ́lì wà, níbẹ̀ nìkan ni àwọn ìṣẹ̀lẹ̀ abàmì yìí kò dé. Èyí tó fi yé wa wípé Ọlọ́run mọ àwọn ènìyàn tirẹ̀, nítorí pé àwọn ọmọ Ísírẹ́lì àjogún ìgbàlà Ọlọ́run ni wọ́n, àjogún ìlérí èyí tí Ọlọ́run tó ti ṣe fún Ábúráhámù, Ísákì àti Jákọ́bù bàbá wọn ni. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6. Sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán máwòrán. Ní ẹsẹ̀ 27, a rí ní ibi báyìí Fáráò èyí tó ti ń fi ìgbéraga tó ti fi ń sọ̀rọ̀ wípé ta ni Ọlọ́run yìí tí yóò fi sọ fún mi pé kí n jẹ́ kí àwọn ọmọ Ísírẹ́lì kí ó lọ. Ní ẹsẹ̀ 27 yìí, Bíbélì fìdí rẹ̀ múlẹ̀ wípé Fáráò bá ránṣẹ́ pé Mósè àti Árónì, ó sì sọ fún wọn wípé mo ti dẹ́ṣẹ̀ ní ìsinsìnyí, Olúwa jàre,
èmi àti àwọn ènìyàn mi ni a jẹ̀bi. Ìgbólóhùn èyí tí ọba Fáráò tó sọ yìí ó fi yé wa wípé ó ti ń rí ṣàṣà agbára Ọlọ́run, ó ti ń rí títóbi agbára Ọlọ́run, ọkàn rẹ̀ ó ti ń wà ní ìtẹríba, dó kò tí ìtẹríba tán ṣùgbọ́n ó ti ń rí ọwọ́ líle Ọlọ́run. Ohun tí mò ń sọ lẹ́yìn náà ni wípé mi ò mọ alágbára tàbí ipá tàbí agbára òkùnkùn tó di ayé ìwọ náà ní ìgbèkùn, tó sọ sínú làálàá, tó sì ń gbàdúrà láti ọjọ́ yìí, tó sì ń kẹ́gàn Olúwa nípa àdúrà rẹ, tó ń sọ wípé ṣé Ọlọ́run ṣó lè gbà ọ́. Ohun tí mò ń sọ lónìí náà ni wípé Ọlọ́run ní ipá, Ọlọ́run sì ní agbára, ó lè gbà ọ́. Bó ti fi ṣe ìyanu tó na ọwọ́ nínà rẹ̀ jáde nípasẹ̀ àrá, yìnyín àti iná. Ohun Bíbélì sọ pé a fi ohun aláìlágbára a fi dààmú àwọn alágbára. Ohun aláìlágbára òun la fi dààmú Fáráò tó pera rẹ̀ ní agbára. Mo gbàdúrà wípé Ọlọ́run yóò na nínú ọwọ́ rẹ̀ jáde sí ipá àti ipá rẹ̀ sí orí ayé rẹ̀ àti ipá gbogbo èyí tó ń jẹ gàba lórí ìpín rẹ̀. Ọlọ́run yóò fi títóbi agbára rẹ̀ yóò fi hàn nínú ayé rẹ̀. Ká má gbàgbé wípé Ọlọ́run wa ó ní ipá ó sì ní agbára láti gbà wá. Ní ẹsẹ̀ yìí Fáráò ó jẹ́wọ́ wípé ó tó gẹ́. Ní ìgbà tí Ọlọ́run bá na ọwọ́ rẹ̀ jáde nínú agbára rẹ̀, àwọn agbára àti àwọn ipá ẹ̀mí òkùnkùn gbogbo èyí tó ń jẹ gàba lórí ara rẹ̀ wọ́n wà ní ìtẹríba, wọ́n wárìrì ní abẹ́ agbára Ọlọ́run. Mo gbàdúrà wípé lórúkọ Jésù ọwọ́ Ọlọ́run àti àánú Ọlọ́run alààyè yóò nà jáde ní orí ayé rẹ̀. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa, gẹ́gẹ́ bí o ti jẹ́ olótìtọ́ sí ọ̀rọ̀ rẹ, ìdí tá fi mú ọkàn Fáráò lé ní wípé ẹ fẹ́ fi agbára, títóbi agbára yín ẹ fẹ́ fi hàn. Ipá gbogbo èyí tó jẹ gàba ní ojú tó ń gbọ́ ohùn rẹ ní ẹnu mi, tó sì sọ wípé òun ò ní jẹ́, òun ò ní gbà. Olúwa, mo bẹ̀ ọ́ pé kó na agbára rẹ jáde lónìí, kó na ọwọ́ rẹ jáde láti fi bó ṣe tóbi àti bó ṣe lágbára láti fi hàn wọ́n. Lórúkọ Jésù, Olúwa ṣe bẹ́ẹ̀ fún wa. Ògo ni fún orúkọ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ká tún lè máa gbádùn iṣẹ́ ìránṣẹ́ yìí sí, ẹ bá wa tẹ aago kékeré tó wà ní abẹ́ ibi tí ẹ ti tẹ̀. Òun ni yóò máa fún yín ní ìrántí ní ìgbà tí a bá ń ju àwọn ètò yìí sí orí afẹ́fẹ́. Jù bẹ́ẹ̀ lọ, àwa tí a bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ jẹ́ ká tẹ aago yẹn. Òun ni ibi tí a ó ti máa gbọ́ wa ní òrìkóòrì, tá ó sì máa bá Ọlọ́run pàdé gẹ́gẹ́ bí orí ọ̀rọ̀ ẹ̀kọ́ Bíbélì yìí wípé orí ọ̀fẹ́ fún ojoojúmọ́. Mo gbàdúrà wípé bá a ti ń ṣe bẹ́ẹ̀, ìpèsè àti ìrànlọ́wọ́ tá a nílò Ọlọ́run alààyè yóò fi fún wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.